Ẹ kalẹ́ níbi tí ẹ ti ń wò wá. A tún fi ojú ayọ̀ a tún fi ríra wa ní alẹ́ yìí. Ìpolówó àwọn ohun tí Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti máa ṣe láti lè fi ran ọmọ aráyé lọ́wọ́, pàápàá àwọn tí wọ́n bá gbàgbọ́ nínú rẹ̀. Pé ohun tí ènìyàn bá gbàgbọ́ lórí ẹ̀, òun ló ń ṣiṣẹ́ fún ni. Torí ẹ̀ làwọn màmá wa ní apá lára, èjìká ní ìyèkan. Ohun téèyàn bá gbàgbọ́ nínú ẹ̀, òun ní ń ṣiṣẹ́ fún ni. Ohun tí mo mú wá ní alẹ́ yìí náà ni ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà. Ó wà lọ́ṣẹ, ó wà lẹ́bú. Ó rí wípé ó ṣiṣẹ́ bí ẹni tí kò lára. Ó ṣiṣẹ́ bí ẹni tí kò ní ìyèkan. Ó ṣiṣẹ́ ó wá ń jẹ̀jẹ́ ìlérí. Ó ṣiṣẹ́ ó rí nǹkan rí, ó rí kó jọ. Mójútó ọ̀rọ̀ ara ẹ̀. Ó máa nílò nǹkan bí ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà. Tí àwọn àgbàlagbà bá ti ọwọ́ bọ ayé èèyàn, àwọn tó láyé, àwọn ni wọ́n ń pè ní àwọn àgbàlagbà. Àwọn tọ́lọ́run gbé lé ayé lé lọ́wọ́ tí wọ́n sì ń ṣe lé ayé bó ti wù wọ́n. Àwọn ni wọ́n ń pè ní àwọn àgbàlagbà. Ẹni tí àwọn àgbàlagbà yìí bá wá tọwọ́ bọ̀ nínú ayé, ìkíní ó ṣeé ṣe kó má rọ́kọ fẹ́. Ìkíní ó ṣeé ṣe kó má rí aya fẹ́. Ìkíní ó ṣeé ṣe kó má rí iṣẹ́. Nígbà míì gan á rí iṣẹ́, kò ní rí èrè iṣẹ́ tó ń ṣe. Ìmíì kò ní jẹ́ ó rí nǹkan kan ṣe nínú ìgbésí ayé. Tó bá ń sáré báyìí, wọ́n á díbẹ̀ pa. Tó bá ti ní kóun tún ṣe yìí, wọ́n á díbẹ̀ pa. Tó bá ní kóun ṣe yìí, wọ́n á díbẹ̀ pa. Àwọn àgbàlagbà ni. A ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ẹ̀bẹ̀. Ìkan nínú ẹ̀ náà nìyí, ẹ̀bẹ̀ àgbàlagbà ni. A ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ẹ̀bẹ̀ fún nǹkan àwọn àgbàlagbà tó lè máa wẹ̀ tàbí tó lè máa lò, tí wọ́n máa mójú kúrò lára ẹ̀, tí wọ́n náà máa lè rí ayé gbé. Àwọn tó rí ayé gbé lónìí, àwọn àgbàlagbà ò rí ọ̀nà àti kọlù wọn ní o. Tó bá kọlù èèyàn, má jẹ́ ń tàn ẹ́, èèyàn ó gbé. Ẹnikẹ́ni tó bá wá rí ilé ayé tó dé lénìí tí wọ́n náà ń rí lọ́ọ̀kan pé ẹni yìí rí ilé ayé gbé, ẹni yẹn ó ti ṣe ohun táwọn àgbà fẹ́. Ó ti fa àwọn àgbà síbi tí wọ́n wà. Àwọn àgbà ti fòun náà síbi tó wà ní. Mo fẹ́ jẹ́ kó tètè order. Orúkọ tèmi ni Baba Confirm JP. Nọ́mbà mi nìyí tó lè fi order lórí workshop 08022 040950 08022 040950 08022 040950. Nọ́mbà tí o lè fi order àwọn product nìyẹn. Ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà nìyí. Ó wà ní ọṣẹ, ó wà ní ẹbu. Èyí tí o bá ti fẹ́, òun ni kó order. Ṣùgbọ́n ohun tí wọ́n ń lò yìí fún ni wípé àwọn tí ayé ní lára, ó tán. Àwọn tó ń sá eré àti dìde tí wọn ò dìde. Àwọn tí wọ́n ń rìn títí tí wọn ò rójú tí ìrìn àjò wọn. Àwọn ni wọ́n nílò irú ọṣẹ yìí. Wọ́n á lè máa lò ó. Ojú òní tiwa o. Ẹ ṣé gan ni, God bless you. A máa retí